Africa Content TV. Gbogbo ẹ̀yin baálẹ̀ pátá ni mo kí o, ẹ ṣeun gidi gan. Báyìí lámọ̀ rí ànírí báyìí láṣẹ Èdùmàrè. Mo kí aṣíwájú àwọn aláwo ti ìlú Ọ̀yọ́. Mo kí yín o, ẹ ṣeun gidi gan. Mo kí gbogbo àwọn onífá, gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá mo kí o. Mo wá kí gbogbo ẹ̀yin ọlọ́jẹ̀ náà, ẹ mọ̀ ṣe o, àìmọ̀ṣe kò ní kángun sọ̀rọ̀ yín. Mo wá kí gbogbo, mo fi àsìkò yìí mo fi kí gbogbo ẹ̀yin tí àfìwépè náà tẹ́ wá bá wa ṣe àjọyọ̀ yìí. Àdélébáre o, àrìnàkórè o, àkòyá ibi o, ẹ ṣeun gidi gan. Mo wá kí pàtàkì jùlọ náà, mo kí gbogbo àwọn tó ń ṣe agbátẹrù ètò yìí náà. Àwa mọ̀ pé èèyàn ló wà ní orò tí orò fi ń ké. Ní ṣiṣẹ́ o, wọ́n ní ọwọ́ apá òkè ká orí, àtẹ́lẹsẹ̀ òkè ká ọ̀nà, ọ̀ọ́dà ò ní ká gbogbo yín. Ẹ kú iṣẹ́ o, torí pé mo rí pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣe ní ọdún yìí ó yàtọ̀ sí ọdún tó kọjá. Èmi mọ̀ pé láì fi igbá kan bọ̀ kan nínú, ẹ ti ná owó ribiti sí eléyìí. Ibi tẹ́ wá ti ń mú owó náà ní ọlá Ọlọ́run, gbogbo ọlọ́jẹ̀, gbogbo oníṣẹ̀ṣe, mo kí àpò ṣàṣàmùrà ò kí gbẹ o, àpò yín ò ní gbẹ o. Wọ́n ní agbe tó laró kì í ráwọn aró, bẹ́ẹ̀ ni àlùkò tó lóṣù kì í ráwọn oṣù ní ọlá Ọlọ́run. Wọ́n ní àlùkò tó lóṣù kì í ráwọn oṣù, bẹ́ẹ̀ ni lékeléke tó lẹ́fun kì í ráwọn ẹfun ní ọlá Ọlọ́run. Wá ní rẹ́yìn owó, ní ráwọn owó kẹ́yìn ayé o, ní ṣìṣe. Inú mi dùn gan lẹ́nìí pé eléyìí ó wáyé, tí mo dẹ̀ mọ̀ pé gbogbo wa la gbádùn gbogbo bó ṣe ń lọ náà. Mo ṣe ládùúrà pé ní ọlá Ọlọ́run, àwa tá a ṣe tọdún yìí láṣẹ tèmí ìdáyà tọmọ. Wọ́n ní ọdọọdún làárọ̀ rógbó lórí àtẹ, ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ. Ní ọlá Ọlọ́run, àwa tá a ṣe tọdún yìí o láṣẹ tèmí o, ẹnì kankan wà ní pẹ̀dí láàrin wa o. Ìgbà ilé yín ò ní fọ́ o, àwo ilé yín kò ní pẹ̀dí láṣẹ Èdùmàrè. Inú mi gígùn gidi gan ni. Mo tún wá fẹ́ sọ kinní kan fún yín náà. Ìgbà tí mo lọ sí ìlú Brazil, mo rí kinní kan ní àrídájú pé kíni Ọ̀yọ́ Yorùbá ló ní àṣà. Torí pé kíni lára àwọn eégún wa tí wọ́n gbé kúrò ní Ọ̀yọ́ ilé ní 300-400 years ago, títí ìdílé Alápinni àti egúngún náà, gbogbo ẹ̀ náà la rí àrí bí wọ́n ṣe ṣe náà, tó dẹ̀ jẹ́ pé wọ́n ń gbé àṣà wa lárugẹ náà ni. Àwa táwa nílé ńkọ́ náà, àwa náà á dẹ́kun àti gbé àṣà wa ga. Mo bá yín yọ ohun tó fi lè mú òyìnbó aláwọ̀ funfun wọ́n fi wá, wọ́n tẹ̀ sọ pé àwọn ọmọ gbé àṣà wa ga. Èyí fi hàn wá wípé nǹkan àmúyangàn ní nǹkan Ọ̀yọ́, nǹkan àmúyangàn ní nǹkan ilẹ̀ Yorùbá wa. Ẹ ṣe gidi gan o. Mo wá ṣe ládùúrà wípé gbogbo àṣà wa ní ọlá Ọlọ́run, ní ọlá àwọn tó tẹ ilẹ̀ Ọ̀yọ́ dó, tí ó tẹ ilẹ̀ Yorùbá dó náà,
kò ní jó àjórẹ̀yìn o gbogbo wa náà à ní ṣiṣẹ́ o ẹ ṣe gidi gan inú mi dùn gidi gan ni mo rò pé ní ọdún tí ń bọ̀ náà àtúnjọ péjọ ṣe eléyìí náà ni ẹ ṣeun gidi gan mo wá fẹ́ fi àsìkò yìí náà mo fẹ́ fi sọ fún wa nípa Aláàfin Institute of Yoruba Studies tí a ó bẹ̀rẹ̀ ní tí a bẹ̀rẹ̀ 14 mo fẹ́ kí a jọ wà ní yunifásitì Aláyàndé náà kí gbogbo akájọ pé yíyọ síbẹ̀ kájọ wo gbogbo ẹ̀ bí àwọn ọ̀jọ̀gbọ́n wa Àlàó bí wọ́n ṣe bá wa ṣe bí gbogbo bí ó ṣe lọ náà mo mọ̀ pé Ọlọ́run yóò bá mú ọjọ́ náà lọ́wọ́ ẹ ṣeun gidi gan ẹ kú ìfẹ́ o àdúrà mi ni pé gbogbo wa ní ọlá Ọlọ́run ní ọlá eégún ayé wa gùn o kò ní bàjẹ́ fún wa o owó ò ní wọ́n wa o ọlá ò ní wọ́n wa láṣẹ Èdùmàrè ẹ ṣeun gidi gan ẹ ṣeun mo pẹ́ o thank you very much ẹ ṣeun. àdúgbò o. wọ́n ṣe kábíyèsí ọ̀jà gbogbo egúngún o. àṣà tí mo kí gbogbo léhùn lọ́lọ́dì kọ̀ọ̀kan máa fẹ́ nípa. àṣà bí abẹ́yọ̀ ọmọ òkè Ìbàdàn. ọ̀yá mi máa wà nílé ikú bàbá yéye aláṣẹ kejì òrìṣà. alábẹ́lú àṣà sí ẹ̀kú ọdún. ẹ̀kú ọdún orúmọlẹ̀ nílùú Ọ̀yọ́ ní ìta àpéjúṣe níbí. ní Aláàfin ìpẹ̀kun ọba tó. ọwọ́ adémọdé mi ò pẹ̀lú ọba. mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. àrọ́bà fi lọ́ba gba ọba mọ́pẹ́ mi ọba rọ́gbà ràn mí. èèyàn tó fojú dọ̀bà owó ni kábíyèsí o. ọba wa owó adé okú ọdún okú àpéjọ ọjẹ lápapọ̀ tá a wá ṣe níbí ní ọjọ́ 11 oṣù kejì ọdún tá a wà yìí náà ní ajá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. òwú adé àbòkọ rere lẹ́sí akínmọ́rin. ojú pápá torí sí àwọn bàbá tó bí yín lọ́mọ. ọ̀làyé ẹ̀fọwọ́pá ewu kábíyèsí ọba wẹ́fẹ̀ èrìgì jóbì láti Olódùmarè ọba lágbára lọ́wọ́ àwọn bàbá èyí tó bí yín lọ́mọ. Ọ̀yọ́ ò ní bàjẹ́ bá mi sàmì àṣẹ. gbogbo ẹ̀yọ́ ọmọ ìlú Ọ̀yọ́ ẹ bá mi sàmì àṣẹ. egungun ògbè wá o arúgbó ògbè wá lásìkò wá bá wá ṣe o. kábíyèsí ọ̀jẹ̀ kábíyèsí ọ̀jẹ̀ kábíyèsí ọ̀jẹ̀ gbogbo ládéládé mo kí olóbìnrin gbogbo. Dr. Wasiu Ọlátúbọ̀ Ọ̀ṣun tó kí yín aláṣẹ ètò àṣà ìpínlẹ̀ Ọ̀yọ́ o gbogbo yín mo kí yín ẹ̀ mọ̀ gbòde. mo kí ládéládé àṣà bí mo kí ẹ̀yin ìjòyè mo kẹ́yìn bàbá mi nínú àwo. ẹ pé Ọ̀yọ́ lọ́lọ́ba Ọ̀yọ́ lọ́lọ́ba. Ọ̀yọ́ lọ́lọ́ba Ọ̀yọ́ lọ́lọ́ba. ẹlẹ́wù ẹ̀sìn kọjá Ọ̀yọ́ lọ́lọ́ba. àbòkù rere kábíyèsí Ọ̀yọ́ lọ́lọ́ba. àṣàbí adé egúngún làwọn wá sọ. ọdún egúngún làwọn wá sọ. ọdún egúngún làwọn wá sọ. ọdún egúngún làwọn wá sọ. èrò mọ̀lẹ́ òkú wá o.
àyùbá ọmọ ìlẹ́nà ká gbogbo yìí ní òkì gbogbo ẹ̀yìn ìgbìmọ̀ jẹ̀ sílẹ̀ nílẹ̀ ẹ̀kọ́ yóò mọ̀ bí o àṣà bí ọ̀jẹ̀ owó olóbì ọkọ̀ àmọ́ ọba mi délé ọmọ ìjẹ́bọ̀ òde gbogbo yẹ ẹ̀kọ́ ọdún. Òde gbogbo làwọn wá sí o. Ọdún ìpínlẹ̀ Ọ̀yọ́. Òde gbogbo làwọn wá sí o. Òde làwọn sọdún ọ̀rọ̀ nílé àwọn gbogbo gbogbo síbẹ̀ ìlú Ọ̀yọ́. Alúkọ̀dé wà sà ábáwá ṣe òde lórí bá fún egbègbè o. Bàbá mi sunkún fún wọn látọ́kù. Wọ́n ní akẹ́lẹ́ ní ọjà ní ẹbọdún tó mọ̀ ń ṣe. Ọjọ́ ọdẹ gúrúgbọ ọmọ afẹ́nàpá ṣàbímọ lẹ́nu náà rú tèmi. Aláàfin èrò ọ̀wọ́ adé àkọ́kọ́ ṣe bẹ́ẹ̀ náà rú tẹ̀yìn. Ọmọ ẹni látọ́kù ẹni lórúkọ ìdàtọ̀ o. Afọ́tọ́kù sílẹ̀ ọmọ ẹni látọ́kù ẹ̀yìn ẹgbẹ́ ọba tó o. Olé mi ò pé rí ọba ọba tó o. Olé mi ò pé rí ọwọ́ adé ọba tó o. Olé mi ò pé rí ọba ọba tó o. Olé mi ò pé rí ọba. Ẹgbẹ́ kábíyèsí aláṣẹ ọwọ́ adé ọba tó tóbi àrò. Kábíyèsí aláṣẹ ọwọ́ adé amọ̀kùnrẹ́rẹ́ kábíyèsí aláṣẹ ọmọ Ṣàngó òwú kò so alábàápí o. Kábíyèsí aláṣẹ ọba wa mọ̀ wọlé ọwọ́ adé mọ̀ rọra o. Ọba Ibrahim mọ̀ wọlé mọ̀ rọra o. Kábíyèsí ọba tó wọlé òpèrè ọba ẹkú ọdún egúngún sílùú Ọ̀yọ́ níbi tá a wá ṣe lọ́jọ́ ìlójú òkòrò ọba ilé ọba láwà yìí àfi ọba sí wọn láwà yìí ó nígboro Ọ̀yọ́. Kábíyèsí